Victor ti sọ ìdí tó fi ṣekú pa Fúnmiláyọ̀ òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú pópó àti ọmọ rẹ̀. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Victor Fájẹ́mirókun ti kà bòròbòrò báyìí lórí bó ṣe tan ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ ojú pópó FRRC tó ń ṣiṣẹ́ nípínlẹ̀ Ògùn àti ọmọbìnrin rẹ̀ débi tí wọ́n ti pàdé ikú lẹ́sẹ̀ ògbèjì nípínlẹ̀ Ọ̀ṣun. Victor ẹni ogójì ọdún ní ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ pẹ̀lú àwọn babaláwo méjì tí wọ́n jọ ń ṣiṣẹ́ torúkọ wọn ń jẹ́ Gbóyèga Dáramọ́lá àti Sunday James tí wọ́n sì ṣàfihàn wọn fáráyé nílùú Òṣogbo lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kejìlá ọdún yìí. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gonta ṣe sọ, ṣe ni Victor tan Fúnmiláyọ̀ tó jẹ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ àti ọmọ rẹ̀ Adéṣẹ́wà wá sí ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà nípínlẹ̀ Ọ̀ṣun láti ìpínlẹ̀ Ògùn. Ṣáájú ni ìròyìn gbọ́ pé wọ́n wá arábìnrin ẹni ọdún mọ́kàndínlógójì ọ̀hún àti ọmọ rẹ̀ kó tó wá di pé wọ́n rí àwọn ẹ̀yà ara rẹ̀ ní ilé babaláwo eléyìí tó gbàgbọ́ pé oògùn owó ni wọ́n fẹ́ fi ṣe. Nígbà tó ń sọ̀rọ̀, Victor ní Dáramọ́lá tó jẹ́ babaláwo ló sọ fóun pé oògùn òun ni Fúnmiláyọ̀ ń lò níwọ̀n ìgbà tó bá sì wà láyé òun kò lè lálùyọ. Ó ní ìdí nìyẹn tí òun fi gbé e lọ sí ilé babaláwo ọ̀hún láti bá òun pa. Kọmíṣánná ọlọ́pàá ti wá fi dáwọn aráàlú lójú pé Victor àti gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà búburú yìí kò ní lọ láì jìyà.